kí ló dé tẹ́ni àwọn àfa Markaz ọ̀sọ̀kan lórí àwọn àjọ tẹ́ ń wò lókè mi yìí, ìjọ RMQK yìí, ẹni tẹ́ ń wò lókè mi yìí ọ̀kan gbòógì láàrin wọn, ògbóǹtarì gidi, òpómúléró ọ̀kan rèé nínú agbẹnusọ wọn. Àwọn àjọ yìí ọ̀pọ̀lọpọ̀ wa la gbọ́ ń pa wọn tẹ́lẹ̀, recently lẹ́lòmíì ṣẹ̀ṣẹ̀ gbọ́ ń pa wọn, ìgbà tá a gbọ́ ohun tí wọ́n ń wí. Ìròrí wọn kálukú ń kọ hà pé ṣé mùsùlùmí ni ká pa àwọn eléyìí ni àbí Christian? Kí ló wá dé tọ́rọ̀ àwọn àfa Markaz ń sọ̀tọ̀ọ̀tọ̀ lórí àwọn àjọ yìí, ọ̀rọ̀ wọn ò lọ sápáná. Kí ló dé? Sọ yẹ kọ́rọ̀ àwa mùsùlùmí má ṣọ̀kan lórí àwọn àjọ yìí. Ṣèbí Yorùbá ló yẹ ká pawọ́pọ̀ ká bólè wí ni tọ́lọ̀ ní yá ayú ànàbíyù já ìdílé kò fárọ̀ wal munafikina wagluz alayhim. Àwọn tó yẹ kájọ pawọ́pọ̀ kájọ bọ́lọ̀ ń bínú sí wọn pé ẹ̀yin mùsùlùmí o ẹ jìnnà sáwọn eléyìí, wọn kì í ṣe mùsùlùmí, wọn ti jáde kúrò nínú Islam. Ká fi yòókù lẹ̀ sọ́wọ́ Ọlọ́run, ẹni tọ́lọ́run bá kọ ìsìnàmọ́ òní kó tẹ̀lé wọn. Ìdáyà ò sí lọ́wọ́ ẹnìkan àfọwọ́ Ọlọ́run, àmọ́ ti wá ni pé ká fẹnu kò pé àwọn eléyìí o wọn kì í ṣe mùsùlùmí. Ilé kéwú pọ̀ nílẹ̀ Yorùbá àmọ́ Markaz ọ̀kan gbòógì ni, ọlọ́mọ bàbẹ̀jẹ́ ọlọ́jọ́ kan sọ̀rọ̀ ẹ̀wájú Ọlọ́run. Sọ wá dáa kọ́rọ̀ àwọn àfa Markaz ọ̀pọ̀lọpọ̀ àwọn àfa àtàwọn ṣe ìdọ́fà ara wọn pé Markaz làwọn, kí ló dé tọ́rọ̀ wọn ò lọ bákan náà lórí àwọn ọjọ́ yìí. Ọ̀rọ̀ Mudiru Markaz Ọlọ́run bá ń ṣe dáadáa fún wọn, èmi ò tí ì gbọ́ fídíò wọn àmọ́ wọ́n ní Mudiru deny wọn. Àmọ́ ọ̀rọ̀ Sheikh Dawudu àfa ńlá ògbóǹtarì gidi làwọn náà nínú Markaz, ọ̀rọ̀ tiwọn ọ̀tọ̀ọ̀tọ̀ ni, ó sépa sí ọ̀rọ̀ ti Mudiru. Bẹ́ẹ̀ sì ni betí bá ti ń etí ègbèjì, betí bá ti ń gbọ́ ọ̀rọ̀ méjì at the same time èèyàn máa tẹ̀lé kan. Báwọn kan bá ń pariwo àwọn ẹni yìí ẹni àná ni wọ́n o, ẹ jìnnà sí wọn o, àdánilẹ́rù ni wọ́n o. Táwọn kan bá tún sọ wípé ìmọ̀ ni wọ́n ná, Ọlọ́run sì pa wá láṣẹ pé ká wá mímọ̀. Àwọn yóò tún máa rí sí wípé ẹ̀yin lẹ jókòó sójú kan, ayé ti sún kọjá báwọn. Ẹ mọ̀ pé a kó ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí sínú yọnu. Ẹni tẹ́ ń wò lókè mi yìí òun gan fìdí ẹ̀ múlẹ̀ pé Markaz lòun náà ti kọ́kọ́ kéwú kó tó padà wá lọ lè kéèkékúké sí, torí pé èyí tó dá mi lójú ni pé kò ní jẹ́ pé torí pé ẹgbọ́n tó wí nípa Mudiru Markaz. Bàbá Mudiru Markaz wàláhì làzim wọ́n tíráì gan-an. Nígbà táwọn wà lékè wọ́n ṣe nǹkan kan. Nígbà tí mo ronú ọ̀rọ̀ yìí tí ọ̀rọ̀ wọn ìṣesí wọn mo rò pé kíní yìí ni bàbá yìí rò tí wọ́n fi gbé àfọ̀ní mílíọ̀nù wá. Vocational wọ́n gbé máa nìyẹn wọ́n ń gbà yín bàbá wa lékè kókó máa wá kó wa níṣẹ́ ọwọ́. Máa yẹ kọ́ wa bọ́n ṣe ń ṣọṣẹ́. Máa yẹ kọ́ wa bọ́n ṣe ń ṣe perfume. Ó kọ́ wa bọ́n ṣe ń ṣe tea. Ó kọ́ wa bọ́n ṣe ń ṣe custard. Ó kọ́ wa bọ́n ṣe ń ṣe fish pond bẹ́ẹ̀ ni ṣe bàbá sọ́wọ́n. Máa yẹ kọ́ wa ní gbogbo àwọn kinní yìí. Kí ni tí wọ́n tí Mudiru ṣe Mudiru rí pé táwọn ọmọ yìí bá kéwú tán kí ló fẹ́ jẹ. Bàbá yẹn ò dá o, àbí? Kò dẹ̀ sọ pé Mudiru ò dá. Dáwọ́lá ayélujára mi ní ìjẹ̀jẹ̀kújẹ. Ẹni pé pàṣẹ Mudiru tí mo táwa náà ṣe tí wọ́n rò pé irú àwọn yẹn làwa náà wọ́n kọ́ criticize wa. Wọ́n ṣe bàtà méjì mẹ́ta torí mi. Pé ìwọ ọmọ ìdílé òun ṣe yìí kí ló lè ṣe bẹ́ẹ̀ ìlú ojú ọ̀nà wo ni wọ́n ọmọ tí mò ń ṣe ló fa àwọn ọ̀jẹ̀ bí. Àwọn tó dẹ̀ wà lẹ́gbẹ̀ẹ́ wọn ìkan tó lọ́lá wọn òun tí ò sì ní. Àbí kiri kan wọn tí wọ́n bí èsì. Òun náà wọ́n ta pé nínú àwọn yóò dá ẹ̀ máa kọ́ ọmọ mẹ́gàsì kan lọ bẹ̀ mọ́ ọmọ mẹ́gàsì ló pọ̀ jù bí wá pa wọ́n. Wọ́n lé wọn fún. Àwọn ni wọ́n pọ̀ jù. Àwọn àfáà mẹ́gàsì sì pọ̀ ń bí. Disappearance lọ́kàn ló ni wọ́n lu appearance. A ní disappearance lecture, a sì tún ní appearance lecture. Ayé wọ́n sì gàgà yí ẹ lọ. Wọ́n sì ní bright future. Àwọn kan bú mi lẹ́fẹ̀ẹ́. Ṣé kálukú wa gbọ́n tó wí? Lágbègbè ọ̀rọ̀ yìí, ọ̀nà tó gbà wọlé ń bi ọ̀rọ̀ yìí, Ọlọ́run àbí àfààní rẹ̀ bẹ́ẹ̀ bá wa ṣe dáadáa fún Mudiru Markaz pẹ̀lú ìgbésẹ̀ wọn wípé àwọn èèyàn tí wọ́n ń kéwú lọ́wọ́ nígbà tó náà wà lè kéwú, wọ́n gbé àwọn kan wá kán mọ́ káwọn bí wọ́n ti sọ̀sẹ̀ bí wọ́n ti ṣe tíì bí wọ́n ti ṣe custard látara pé báwo ni tán bá kéwú tán wọ́n sà lọ́nà kan tí wọ́n mọ̀ gbà fi jẹun. Ṣé ẹsẹ̀ tó wá kọ́ Markaz ló ń ṣe yìí, ṣé tíì ló ń ṣe yìí, ṣé custard ló ń ṣe yìí? Kéwú ńlá àbí nǹkan ni wọ́n ń pò ó kò ẹ̀. Ṣé custard tó kọ́ ní Markaz ló ń ṣe yìí? Ìgbà tán jáde tán ẹ rí i pé ó ní Mudiru Markaz ọ̀nà pé kéèyàn rò pé àwọn ọmọ kéwú yìí bí wọ́n ṣe pọ̀ tó yìí wọ́n sà ní kinní kan àkàgbọ́dọ̀ dá wọn sí gbòòrò. Òun náà wá nígbà tó ń parí tán mọ́ àdàbà tẹ̀lé fákìrì làwọn náà wá ní òkè báwo làwọn ṣe fẹ́ pa òsì run ọ̀nà táwọn wá gbà wọlé ọ̀nà Holy Spirit ni. Subhanallah, ìrìn àjò ẹ̀mí ó ní láti discover rẹ̀, upgrade yourself, ó ní láti upgrade kúrò ní level Ànábì sallallahu alaihi wasallam wí Ọlọ́run wí, ó ní láti
ní abẹ́ ẹ̀pọ̀ sì fẹ́ máa jẹ́ mùsùlùmí. Ìbànújẹ́ ibẹ̀ wá ni pé wá ní mọ̀rìkàsí ọmọ mọ̀rìkàsí lọ́pọ̀jù àfáà mọ̀rìkàsí lọ́pọ̀jù láàrin àwọn pẹ̀lú ìròrí àwọn eléyìí. Sọdá bẹ́ẹ̀ ní táìmù tí kálukú ń gbọ́ nǹkan tí wọ́n ń wí bí n tí wọ́n sọ sí wa burú tó ta kò fi ẹ̀sìn wa tó ìròrí wọn bó ti jìnnà sí ìsìláàmù tó àtúnwá nínú àwọn tí wọ́n ń ṣe ìdọ́fà ara wọn sí mọ̀rìkàsí wípé ìmọ̀ ni wọ́n ná èyí tí àfáà tí wọ́n ń pe ti pẹ̀lẹ́ lánìí ìkáyé yẹn kéèyàn ní ìjásálì kìámọ̀ níyì ọlọ́mọsá jẹ́ nìkan kan wá tán lórí dáadáa lórí péèjì wọn mo ti bá fídíò rẹ̀ pàdé láàárọ̀ yìí gbà táwọn rí pé n tó sọ fífọ́ àwọn wọn upload ẹ̀ láti lè fi support régbè tiwọn òun náà wọn sọ pé ìmọ̀ mo ṣe findings pẹ̀lú àwọn ìjọ yìí èmi sábà ṣẹ̀ṣẹ̀ sáré jáde kí n condemn kábà mo wá rí pé mo ṣe findings mo rí pé ìmọ̀ anamísàlásà náà sì pa wá láṣẹ ká wá mímọ̀ ṣe ìmọ̀ lélẹ́yìí ṣe Ṣàngó èsè mọ̀ ṣé tẹ̀yìn bá ti wá kẹ́kọ̀ọ́ ń pa afá ṣé kéèyàn bá ifá lọ ni ìmọ̀ pọ̀ àmọ́ ilmu sẹ́rí yìí ni wípé ká kọ́ ẹ̀kọ́ tẹ́ so déédéé òfin ẹ̀sìn tiwa ẹlòmínà ni ẹ̀yìn Ọlọ́run ní ká wá mímọ̀ wútú lébẹ̀lẹ̀ ìmọ̀ wàlà òfìsìn anamísàlásà ni ẹ wá mímọ̀ tí wọ́n bá wá mímọ̀ ni ìwọ ní kọ́kọ́ ṣe fáìdìsì pé ọ̀rọ̀ tó sọ sanamísàlásà lọ sọ. Àmọ́ ìbànújẹ́ ibẹ̀ ni wípé wá ìtọ́já sí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tá bá fẹ́ gbé bàjẹ́ wọlé lórúkọ ẹ̀sìn wọ́n máa ṣàdúà fún Mudirul Markaz wọ́n máa ṣàdúà fún Sheikh Adam wọ́n máa pa èèyàn lé láti lè jẹ́ lọ ọ̀pọ̀lọpọ̀ ìfẹ́ tí ọ̀pọ̀lọpọ̀ ní sí àyè yẹn wọn pé nígbà tí gbogbo tó gbé dá nígbà tí ò bá ti takò ayé tiwa ẹjọ́ máa bá tiẹ̀ lọ àgbọ́yé tí. Ìmọ̀ tẹ wá ní wọ́n ná tẹ ní ìmọ̀ ni ọ̀kan rèé nínú mẹ́mbà wọn ọ̀kan rèé ẹgbọ́n tí ń wí. Lailatul Qadr kì í ṣòro tá a ti ń sunkún wọ́n bí ìyàwó àdẹ́bà Muhammad léèrè wípé òun bí ànábì lẹ́rìí pé tóun bá pàdé Lailatul Qadr kí ni kóun ṣe ànábì wà fún lẹ́sìn pé tó bá pàdé Lailatul Qadr o máa sọ wípé Allahumma innaka afuwwun tuhibbul afwa fa'fu anni. ọ̀rọ̀ yìí lọ́pọ̀lọpọ̀ ni wọ́n gbọ́yé tó nítorí pé ó ń bẹ nínú àwọn ọ̀rọ̀ míì tó ṣe pé kò pẹ́ a kò sọ síbẹ̀ ni dẹ́sùn ẹ síwájú fáliyẹ́lí akúkọ̀ lílan fàlìyẹ́kùkù kẹsíra jọ torí Ọlọ́run kí lọ́rọ̀ yẹn fi pẹ́ kó máa sunkún ní gbogbo gbà kó sì máa rẹ́rìn díẹ̀ sọ àlàáfíà tẹ́kùn fẹ́ ṣe fún ẹ nínú ara ẹ bẹ́ẹ̀ dẹ̀rẹ́ àwọn oní sáyẹ́nsì àwọn oní health wọ́n dẹ́ ká mọ̀ wípé kéèyàn kọ́ máa rẹ́rìn lásán àlàáfíà wà fún ẹ ìwọ́n wá dúró lórí pọ́n ní kó máa sunkún ní gbogbo gbà kó máa rẹ́rìn díẹ̀ díẹ̀ kó wá sunkún kiri bí ebere kò pẹ́ ẹ́ ìwọ kọ́ lọ sọ pé tó o bá ti pàdé òrùlé Lailatul Qadr kó máa tọrọ àforíjì tọrọ ohun tó o bá ń fẹ́ ni sọ ohun tó o bá ń fẹ́ fọlọ́wọ́ àtàwọn ẹ̀mí tí wọ́n ń bẹ lásìkò yẹn sọ ma pé bí mo ṣe sọ fẹ́ ní láti ẹ̀ tó gbọ́n náà ni ó sì wà lórí àlámkè ìdáhùn náà ni tún tẹra mọ́ tún múra sí máa sunkún láì sásùnkún gbadé mo sọ fún ẹ lẹ́nìí wípé Lailatul Qadr kì í ṣòro ẹkùn òru tá a ti ń tún yàn ni. ṣé ìmọ̀re sọ pé ó ṣe ìkárù àdìsá nàbẹ̀sán náà sálàm nìyẹn ṣé mọ̀ fún mọ̀ àyà tó lòún mú wá ẹkún tí wọ́n ní a máa sun ṣé wọ́n ní a máa wú káàkiri ṣé ìmọ̀lélẹ́ yìí èèyàn ń gbógun tẹ̀sìn wa èèyàn ń ṣe ìkárù àdìs ọ̀pọ̀lọpọ̀ sì sọ pé ìmọ̀ ní o ìjọ yẹn kò ní ṣe pẹ̀lú ẹ̀sìn wọ́n ń bá tiwọn lọ ní kọ́dà kírísítẹ́nì ń bẹ láàrin wọn ọ̀rọ̀ ẹ̀sìn wa kọ́ ni wọ́n ń bìwò yìí n tí ó sì yọ ọ̀pọ̀lọpọ̀ ni wípé ẹ wo jàǹbá ẹ wo jìbìtì iṣẹ́ tí Mudirul Markaz pilẹ̀ làwọn náà láwọn fẹ́ tẹ̀síwájú nípa pé wọ́n kó àwọn nílé kéwú bí wọ́n ti ṣe súwìtì bí wọ́n ti ṣe kọ́stáàdì bí wọ́n ti ṣe tíì ṣé ni wọ́n ṣe yìí ẹ wo jìbìtì ìgbà tó náà fẹ́ gbàbẹ̀ wọlé kọlọ́lẹ̀ kọ́sẹ́ nígbà tó parí tán o kọ́ wá dálé sẹ́lẹ̀ pé ẹ̀yin tẹ́ bá qualify láti ṣiṣẹ́ bí ẹ̀yin náà máa bọ̀ ọ̀nà jìnnà ló wá gbà wọlé ìrìn àjò àlìjànnú Holy Spirit ìrìn àjò ẹ̀mí ní ní tó jẹ́ pé téèyàn bá tó bá lẹ́kọ̀ọ́ pa ẹ̀ dáadáa tó bá jẹ́dọ̀ nú ẹ̀ ó dì náà yìí tí ń jẹ́ náà ó dì náà yìí tí ń jálè jẹ́ náà yìí confam ọlọ́gbọ́n yẹn o ọ̀pọ̀lọpọ̀ yẹn sọ pé ìmọ̀ ni ìmọ̀ tí ó bá sọ̀yàn délé rí ibú séyàn ní jìnnà sí ẹ wá wo jàǹbá torí mo wo fídíò kan níbi tí Sheikh Daud Afan láti jòkó ìwọ̀n sọ ń bẹ̀ wípé ìwé tó ń gbé kalẹ̀ yìí ìwé àwọn àlìjànnú ni o ẹ wo jàǹbá ó ní ìwé yìí ẹni tó ń bá fẹ́ gbé fún òun máa ń gba 500,000 naira ìwé empowerment pé ọfáwọn èèyàn lówó tí wọ́n fi lè ṣe ìwé yẹyẹ àlìjànnú fa wọ́n gbàbẹ̀ yẹn wọlé tóró náà ń sọ kó lè bá àrọ́jà wọn tà òun náà wọ́n sọ pé ìwọ àfà kí lọ bá débi pọ̀ ń gérí kí ni ìwọ àfà bá débi pé ọ̀ ń gbẹ́bọ kálukọ́ wa lérò pé ìsìláàmù tiwa tá a jọ gbọ́yé ni wọ́n ń pèpè sí àwọn náà ń fìdí ẹ̀ múlẹ̀ pé alladhi a'ta kulla shay'in khalqahu dhu mahada ipe Ọlọ́run tó dá gbogbo ẹ̀dá ó fún ní mọ̀nà yìí mọ̀nà yẹn discover
ìròrí wípé kódà béèyàn bá kú bọ́mọ kékeré bá kú pé Ọlọ́run kó pa, pé béèyàn bá tètè kú tó dàgbà tó bá fi kú Ọlọ́run kó pa. Ẹ̀yin tẹ́ wá nímọ̀ ni ẹ tún bọ ọmọ tó jẹ́ pé ọ̀kan gbòógì ní láàrin wọn yìí tẹ́ ń sọ pé ìmọ̀ ni wọ́n ná kí kálukú lọ wá mímọ̀ ká lọ wá mímọ̀ nípa ní tí wọ́n ń wí ni ṣé ìmọ̀ lélẹ́yìí náà. ọ̀tá ilé ìyá ẹ̀ gbé mi borí wọn, ọ̀tá ilé bàbá ẹ̀ gbé mi borí wọn, afẹ́ni afojúfẹ́ni máfọkànfẹ́ni ẹ̀ gbé mi borí wọn. wúù mú so jínù mú pa ẹ̀yin màláìkà ẹ̀ mú so, ṣé tí ò dùn yín? ẹ̀yin ràwáníyà ẹ̀ mú pa, ẹ̀yin jínù ọmọ tó ẹ̀ mú nírùngbọ̀n so. bíi Sàláfì yìí ni o. gbogbo ẹni tó bá ní ayé mi láàmú Ṣé ẹ bá ìmọ̀ mú rẹ̀? wọn so. wúù ẹ̀ mú pa o. Tọ̀. jínù ẹ̀ mú so. Subhanallah. ẹ̀yin Tọ̀. ṣé má rèé lọ́dọ̀ gbogbo mùsùlùmí ọ̀nà tá à ń lọ lórí ọ̀rọ̀ àwọn ìjọ yìí jìnnà àmọ́ kí ló dé tẹnu àwọn àfa Amẹ́ríkà sí ọ̀sọ̀ kan lórí wọn, kí ló dé tọ̀rọ̀ àwọn àfa Amẹ́ríkà sí ń sọ̀tọ̀ọ̀tọ̀